executive member nínú ẹgbẹ́ olówó rẹ̀ ò lè fi tọ́mọ o. tó ǹjẹ́ mo tún kẹ́yìn káàbọ̀ lọ́sàn-án tòní lójúléṣẹ́ radio sport fm kàràfẹ́ 1.9 tá a wà yín mo kí n láàyè yòówù níbi yòówù tẹ́ bá ti náfààní tẹ́ bá ti ń gbádùn mi ọ̀pọ̀ mi díẹ̀ kí n tó gorí ètò yìí ẹ̀wọ̀n ìṣèbínú bẹ́ẹ̀ tẹ̀tí wá ń gbórin tínú yín dùnú léyìí náà eléyìí náà tó ayọ̀ fún gbogbo wa ìdí náà ni wípé tá a bá wò lọ lọ́tún tá a wò lọ lọ́sì tá a wò wájú tá a wò lẹ́yìn ẹ rí wípé ọjọ́ tòní òun náà ni àyájọ́ ọjọ́ èyí tí a fi ń ṣe kí là ń pè é ọjọ́ àyájọ́ ìṣẹ̀ṣe day tí ó ń wáyé ní orílẹ̀-èdè nàìjíríà òun náà ni à ń ṣe ní ọjọ́ tòní ó sì yẹ ká fi èdè yorùbá àṣà yorùbá ó yẹ ká fi kí ẹ̀yin tí ẹ̀ ń bẹ́ ń lé lọ́tún lọ́sì níbi yòówù tẹ̀tí náfààní tẹ̀tí ń gbọ́ wa torí pé èdè yorùbá tá à ń wò yìí èdè yorùbá ó kò nù tá a lè fọwọ́rọ́ tì sẹ́yìn lọ́jọ́ tòní èdè yorùbá náà là á sọ èdè yorùbá náà là á fi ṣètò lọ́jọ́ tòní kò wá ṣèmi nìkan ni mò ń bẹ lórí ètò fẹ́ẹ̀ tẹ́ ń wò mí lórí youtube lórí instagram lórí twitter tẹ́ ń wò mí lórí facebook káàkiri gbàgbà ńlá ayé lọ́wọ́lọ́wọ́ báyìí lójúléṣẹ́ radio sport fm kàtàfẹ́ 1.9 ẹ rí i pé ilé mi kún bíbà ni èrò pọ̀ nù ilé mi báwo ni ṣe wá ṣe náà bóde kí n ti bẹ̀rẹ̀ náà ó dáa gbogbo ẹ̀ tẹ́ ń gbọ́ wá ńlé nílùú togo tá a wà yìí mo kí yín ẹ̀ tẹ́ ń gbọ́ wá ní nàìjíríà mo kí yín ẹ̀ tẹ́ ń gbọ́ wá ní canada tẹ́ ń gbọ́ wá ní france tẹ́ ń gbọ́ wá ní uk tẹ́ ń gbọ́ wá ní united states of america ẹ̀yin ti brazil ẹ̀yin ti cuba mo kí yín ẹ̀yin ti benin republic wọn gbàgbé yín o ẹ̀yin ti cote d'Ivoire mo kí yín ẹ̀yin tẹ́ ń gbọ́ mi ní mali mo kí yín gbogbo bí yòówù tẹ́ fi kalẹ̀ sí náà ni mo ti ń kí yín àti gbogbo ẹ̀ tẹ́ wà nínú ọjà káàkiri ìlú togo gbogbo yín pátápátá ni mo kí o pẹ́lá jimikun òun ni tẹkinísíà tó ń gbé sókè tó ń gbé sílẹ̀ tẹ́ fi ń gbádùn ètò yìí àwọn ọmọ mi ti ń bẹ pẹ̀lú mi mo sọ fún yín pé ilékún bìbà ilékún kí là mú wá fún yín lọ́jọ́ tòní ẹ já kí wo pé ẹ kú ilé o. ẹ̀yin ìyá mi ẹ̀yin bá mi yẹ bá sọ fún wọn pé ẹ kú ilé o. ẹ kú ilé o. aṣẹ́mọ̀ ẹ̀ bọ̀ lápò ni dúdú ni funfun ni pupa ni àyìnrín ni àti ìmọ̀ ìjọ́jẹ̀ lọ́jọ́ tòní àmọ́ ẹ jẹ́ káwa yorùbá ronú ná kó ló di pé a máa tẹ̀wájú pàǹgbé kìnnà òun sókè ọ̀ṣẹ́. Sport FM. rédíò fún gbogbo ẹbí ọjọ́ gbogbo nígbà gbogbo ẹ máa gbọ́ wa o. fún ìpolówó ọjà tó gáyàtà ètò lọ́lọ́kan òjọ̀kan ìròyìn eré ìdárayá kọ́ ìròyìn àsìkò àbẹ̀rẹ̀ mo fọwọ́ sí o tó máa tó mọ́. 91.9 Lomé. rédíò fún gbogbo ẹbí. bẹ́ẹ̀ ni rédíò fún gbogbo ẹbí náà là ń bẹ lórí rẹ̀ lọ́jọ́ tòní rédíò fún gbogbo ẹbí náà la wà lọ́jọ́ tòní mo mọ̀ pé ẹ̀ tẹ wà létẹ̀ ń gbọ́ wa inú yín dùn ayọ̀ yín kún lọ́tún lọ́sì níwájú lẹ́yìn ẹ sì ń bá wa pé lórí ètò yìí bẹ́tò yìí ṣe ń lọ nínú yín dùn lẹ́yìn náà sì ń wò pé níbo làǹbásádọ̀ Eletiọfẹ tí wàá gbàyọ èyí lórí ètò yìí ń bọ̀ lọ́gbàyọ yìí ẹ ṣe àfọkàn yìí balẹ̀ àjọ nètò lọ́jọ́ tòní ni àtẹ̀mí àti yín àtàwọn ọmọ tí ń bẹ pẹ̀lú mi àjọ nètò ni ọlọ́run bàálà náà ò ní fẹ̀dẹ̀ kọ̀ọ̀kan wálẹ̀ ọ̀yá ẹ yẹ ká wá lọ sí Yorùbá ronú ó yẹ kí gbogbo akájọ ronú náà ká tó tẹ̀wájú lórí ètò yìí torí pé mo níbi tí mo fẹ́ yà sí lórí ètò yìí ibi tó pọ̀ gbáà ni bá ń gbé kinní ọ̀hún sókè bá ń gbé sókè. àwa ti dòde pẹ̀lú orí pípé àwa ti dòde pẹ̀lú orí pípé ọmọ Yorùbá mà lógbòde. àwa ti dòde pẹ̀lú orí pípé ọmọ Yorùbá mà lógbòde. àwa ti dòde pẹ̀lú orí pípé.
lọ́jọ́ tòní ìṣẹ̀ṣẹ̀dè iná ni ó ń lọ lọ́wọ́ lórílẹ̀ Nàìjíríà. Ìṣẹ̀ṣẹ̀dè tá a ti ń wí yìí tá à ń sọ parẹ́ yìí ó sọ nípa àṣà àwọn ọmọ Yorùbá ni. Àṣà Yorùbá náà la sì gbédèlú Tógò tá a wà yìí torí pé a fẹ́ kí àṣà wa ìṣe wa a fẹ́ kó parẹ́ nílùú Tógò tá a wà yìí ló fi jẹ́ wípé a gbọ́dọ̀ máa sọ nípa èdè nípa àṣà eléyìí yóò sì mọ̀ jẹ́ ká tẹ̀síwájú. Ní báyìí àwọn ọmọ tí ń bẹ pẹ̀lú mi ó yá ẹ bá mi máa dákọ̀ ilé kọ̀ọ̀kan jèjì ní apá ọ̀tún mi kí ló kọ tí ẹ bá ń dárúkọ ẹ̀fẹ̀ fáwọn tún mẹ́lẹ́. Yẹkínì Mariam. Yẹkínì ni mọ́tàláì. Ẹni sùúrù ẹ mọ́ dàbò mí ó yá dárúkọ rẹ fáwọn tó wà ní kó farabalẹ̀ sọ. Yẹkínì Mariam. Yẹkínì Mariam Yẹkínì Mariam kí ni orúkọ oríkì rẹ. Àjíkẹ́. Àjíkẹ́ ẹ̀rí pé àwọn yìí ẹ̀rí pé wọ́n dá mọ̀ ohun tí mo fẹ́ mọ̀ náà nu Àjíkẹ́ tún sọ orúkọ ẹlẹ́ẹ̀kan sí. Àjíkẹ́. Àjíkẹ́ tó ní ẹni tó tẹ̀lé kí ló kọ tiẹ̀. Ìdẹ̀ra Olúwa. Ìdẹ̀ra Olúwa kí ni. Yẹkínì Ìdẹ̀ra Olúwa. Kí ló kọ oríkì rẹ. Àṣàkẹ́. Àṣàkẹ́ tó mo tún ní àwọn nǹkan tí ń bẹ pẹ̀lú mi kí ni ó kọ tiẹ̀ náà. Yẹkínì Mahmood. Yẹkínì Mahmood kí ló kì rẹ. Akórèdé. Akórèdé wọ́n tún ní ẹnìkan náà tóun náà ń bẹ pẹ̀lú mi dákun bá mi dákọ̀ tiẹ̀ náà fáwọn tí ń bẹ lé. Orúkọ mi ni Yẹkínì Aisha Àjọkẹ́ Adé. Wọ́n tún fi ti ó ní Àjọkẹ́ Adé ní o kí ló kọ tiẹ̀. Yẹkínì Yunus kí ló kọ oríkì rẹ. Ìṣọ̀lá. Ìṣọ̀lá òun lẹ̀ ń gbọ́ ẹ̀rí àwọn ọmọdé òkì wọn mọ̀ wọ́n tún lè kọ́ lẹ́gbẹ̀ẹ́ mi kí ló kọ tiẹ̀ náà. Yẹkínì Amdalat lórúkọ mi Àjọkẹ́. Àjọkẹ́ ẹ ti wá gbókì wọn báyìí ní báyìí ká máa tẹ̀wájú lẹ́yọ kọ̀ọ̀kan Tàtà Pẹ̀lájì dákun bá ń gbé orin kó mẹ́nà bá ń gbé orin kó mẹ́nà ọ̀ya Àṣàkẹ́ Mariam Àṣàkẹ́ Mariam bá mi júbà àwọn èèyàn nílé náà ká tó tẹ̀wájú. Ìbà o. Gbóhùn sókè ọ pariwo dáadáa ni. Ìbà o lórí ayé ìbà o. Ìbà o aṣàdá ayé ìbà o. Bí babaláwo bá jí àjùbà fọ́ ọpọ́n ifá. Bóníṣègùn bá jí o àjùbà fọ́ ọ̀pẹ̀lẹ̀. Bónígbàgbọ́ bá jí o àjùbà fọ́ Ọlọ́run. Ìbà o aṣàdá ayé ìbà o. Ìbà o. Ìbà o. Ọlọ́jọ́ òní mo júbà o. Ìbà o aṣẹ̀dá ayé ìbà o. Ìbà o igun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé ìbà o. Àjọkẹ́ ayé ìbà o. Mo sọ fún yín pé aṣẹ̀mẹ̀yẹ bọ̀ lápò ni àwọn ọmọ wa ti júbà fẹ́yìn àgbààgbà tẹ̀ ń bẹ́nu lé wọ́n ṣèbà kọ́dá wọ́n ṣèbà aṣẹ̀dá wọ́n ṣèbà yèyé wọ́n ṣèbà ẹ̀yin bàbá àti ìyá tẹ̀ ń gbọ́ wà nulẹ̀ wọ́n ṣèbà ẹ̀yin àfà àtẹ̀yin pásítọ̀ wọ́n ṣèbà ẹ̀yin babaláwo wọ́n ṣèbà ẹ̀yin oníṣègùn wọ́n ṣèbà ẹni tó lóyún inú òun àṣẹ̀dé ẹ jẹ́ kí bọ̀ wájú wàá ṣe báyìí o wọ́n ṣe mẹ́yẹ bọ̀ lápò ni ẹ̀yin níbo ni kọ́kọ́ yà sí ná Àjọkẹ́ Adé ó yá Aisha kí ni tó o fẹ́ sọ fún wa lé kí ni tó o sọ àwọn èèyàn lé ó yá à ń gbọ́. Ẹ̀yin ìyá àti bàbá wa nílé mo fẹ́ sọ fún yín pé kí ẹ tọ́ àwọn ọmọ wa ní ọ̀nà tí ó máa gbé àṣà Yorùbá lárugẹ kí ẹ má jẹ́ kí àṣà Yorùbá kó kú kí ẹ máa gbé àṣà Yorùbá lárugẹ nínú oúnjẹ tẹ́ ń jẹ èdè tẹ́ ń sọ fún àwọn ọmọ yín àti aṣọ tí ẹ̀ ń wọ̀ ẹ ṣé. tó iṣẹ́ ti gbọ́ aṣẹ̀mẹ̀yẹ bọ̀ lápò ni ọmọ wa Yunus Ìṣọ̀lá kí ló ń tó fẹ́ sọ fún àwọn èèyàn lé. mo fẹ́ sọ fún yín pé màmá wa bàbá wa ń fẹ́ ká mọ̀ sọ Yorùbá fún àwọn ọmọ wa ẹ ṣé. tó ọmọ mi Akórèdé ọ̀yá kí ló wọn náà fẹ́ sọ fún àwọn èèyàn lé.
ẹ̀yin bàbá wa àti ìyá wa ẹ wọ aṣọ Yorùbá fún àwọn ọmọ yìí àti ẹ̀yin náà wọ̀ ṣe. gbé ká máa wọṣọ Yorùbá fún àwọn ọmọ àti àwa náà. Amúdàlátù Àjọkẹ́ kí ló ń tọ́ fẹ́ sọ fáwọn èèyàn lé. Mo kí gbogbo àwọn òbí wa tí wọ́n gbọ́ wa lé gbogbo kíbikíbi tí wọ́n wà o. tó òun náà kí gbogbo wa ní gbogbo bí yòówù tí àwa wà. Ní báyìí ṣé ọ̀dà ẹ jẹ́ kí kọ́kọ́ lọ sí ọ̀dọ̀ ìdẹ̀rẹ̀ olúwa náà. ìdẹ̀rẹ̀ olúwa kí ló kọ́ fi kí wa káàbọ̀ orin wo ló fi kí wa káàbọ̀ náà. Mo fẹ́ kí gbogbo àwọn òbí wa tí wọ́n wà nílé tí wọ́n ń gbọ́ wa. Mo fẹ́ kọrin àṣà Yorùbá fún gbogbo yín kẹ́ sì gbádùn mi. Ẹ jókòó kẹ́ fẹ̀yìntì kẹ́ sì gbọ́ mi bí mo ṣe ń kọ kẹ́dẹ̀ máa gbádùn wa lọ. Ara ẹ wá wòran, ènìyàn ẹ wá wòran, ọmọdé ẹ wá wòran, alàgbà ẹ wá wòran, Yorùbá ẹ wá wòran, ẹ wá wà lérí lè ṣe, ẹ wá wò níṣẹ́ ara, ẹ wá wẹlé tí ọ̀fẹ́, ẹ lọ sinmi ariwo àti ní bàbá kan tó mọ̀ye, òun ló gbádé àṣà wa ga, òun ló gbádé iṣẹ́ wa ga, òun ló gbádé Sport FM ga, òun ló tún lé ayé wa ṣe. Ara ẹ wá wòran, ènìyàn ẹ wá wòran, ọmọdé ẹ wá wòran, alàgbà ẹ wá wòran, ẹ wá wà lérí lè ṣe, ẹ wá wẹlé tí ọ̀fẹ́, ẹ lọ sinmi ariwo àwọn tí ní bàbá kan tó mọ̀ye, òun ló gbádé iṣẹ́ wa ga, òun ló gbádé àṣà wa ga, òun ló gbádé Sport FM ga, òun ló tún lé ayé wa ṣe. ẹ bá pàtẹ́wọ́ fún ẹ bá pàtẹ́wọ́ fún mo ní àṣẹmẹyẹ bọ̀ lápò ni àṣẹmẹyẹ bọ̀ lápò ni dúdú ni funfun ni àyìnrín ni àti ìmọ̀ tí ó jẹ́ lọ́sọ̀ọ́ tòní mọ̀ pé ẹ̀ tẹ́ ń bẹ́ẹ̀ nulẹ̀ ẹ̀ ń gbádùn ètò bẹ́ẹ̀ tó ṣe ń lọ láfiníkẹ́ kọ́ àwọn ọmọ yìí lédè Yorùbá ó ṣe kókó ó ṣe pàtàkì. Ta ni ó sọ ìtàn fún wa ta ni ó sọ̀tàn fún wa ìtàn ta ni ó sọ̀tàn fún wa ìtàn ta ló ní ìtàn tó fẹ́ sọ fún wa. ẹ̀yà ṣá ó yá mò ń gbọ́ ṣá lọ ní àbí kí ni. Ìtàn tí mo fẹ́ sọ lénìí ó dá lórí ìlú kan tí ń jẹ́ ìlú Ayédè. ìlú Ayédè tó Aisha lóun fẹ́ sọ̀tàn kan fún wa ìtàn yìí sì dá lórí ìlú kan tí wọ́n pè nílùú Ayédè gbóhùn sókè wọ́n pariwo sókè dáadáa ní kó lè gbọ́ ilé ọ̀yá kí ló ṣẹlẹ̀ nílùú Ayédè o. Nílùú yìí mùsùlùmí pọ̀ nílùú yìí gidi gan ṣùgbọ́n kò sí mọ́ṣáláṣí kankan ní ìlú yìí. Níjọ́ kan ni ọba wa rò pé kóun kọ́ mọ́ṣáláṣí kan sílùú yìí. Ó bá sọ fún àwọn ẹrú rẹ̀ kán lọ lágo níta kán lọ sọ fún àwọn aráàlú wípé òun fẹ́ kọ́ mọ́ṣáláṣí ṣùgbọ́n ẹnìkankan ò gbọ́dọ̀ dá sí mọ́ṣáláṣí tóun fẹ́ kọ́ yìí. Àwọn èèyàn wò pé kí ló dé ó ní ọba gba lórí ohun gbogbo. kábíyèsí o ẹni kábíyèsí o. kábíyèsí o. Nǹkan tóun bá ti sọ òun ló máa ṣẹlẹ̀. Ó pe àwọn òṣìṣẹ́ o wọ́n bẹ̀rẹ̀ sí máa kọ́ mọ́ṣáláṣí yìí. Wọ́n kọ́ débì kan ọba gbàtọ́ kọ́ tán ọba fún wọn lówó oníkálukú gbalé rẹ̀ lọ. Ọba wá sùn lálẹ́ ọjọ́ kan ọba rí i pé inú àlá òun yìí òun rí i pé orúkọ tòun tí wọ́n kọ sára mọ́ṣáláṣí pé òun ló kọ òun rí i pé wọ́n parẹ́ wọ́n wá kọ orúkọ ìyá àgbàlagbà kan sí. Òun wá rò pé irú èwo lèyí irú kí rèé. Ó tají
lójú oorun. ó tají lójú oorun ó wá ní kí àwọn ẹrú tòun kàn lọ wo iwájú mọ́ṣáláṣí yẹn orúkọ ta ló wà ń bẹ̀. àwọn ẹrú lọ wọ́n dé wọ́n ní àà bàbá o orúkọ yín ló ṣì wà ń bẹ̀. ó ní àlágọ̀. ó dalẹ́ ọjọ́ náà ó tún lọ sùn. nínú àlá yìí ó tún wá rí i pé wọ́n pa orúkọ tòun rẹ́ wọ́n tún wá kọ orúkọ ìyá yìí. ó wá rí nínú àlá yẹn ó wá rí orúkọ ìyá yẹn dáadáa. ó wá jí ó wá ní kí àwọn ẹrú tòun kàn lọ wá ẹni tó ń jẹ́ orúkọ yìí. ló bá wá kan o ló bá rí ìyá arúgbó kan ìyá àgàn arúgbó tí ń tọrọ jẹ. ó wá rí ìyá yìí ó wá ní kó lọ tì mọ́nú túbú. gbà tó jíjọ́ kejì wọ́n mú ìyá yìí bọ́ta síwájú ọba wọ́n wá ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ wípé ta ló ní kó dá sí mọ́ṣáláṣí tó ń kọ́ lọ́wọ́. ó lóun ò dá sí i. wọ́n fìyà jẹ ìyá yìí títí tí ìkọ̀kan náà ló ṣì ń sọ. ó lóun ò dá sí i àmọ́ òun rántí alẹ́ ẹjọ́ kan tóun bọ̀ láti ibi tóun ti lọ tọrọ jẹ. tóun rí ẹṣin tó fi ń ṣiṣẹ́ òun gbẹ́ngbẹ́ ẹṣin yìí. ṣùgbọ́n omi náà omi tẹ́ǹṣin yìí fẹ́ mu ó ti jìnnà sí ẹnu ẹ̀ jù. òun kàn mú igi tóun fi ń tẹ̀pá rìn òun fi ti abọ́ yìí sí. sí ẹnu ẹṣin náà. sí ẹnu ẹṣin náà. nǹkan tóun ṣe nìyẹn òun ò dá sí mọ́ṣáláṣí yìí. bàbá kan wá dé bàbá ẹ̀ bá ní ṣe é rí báyìí ohun tí kábíyèsí ṣe tí wọ́n bá wa kọ́ mọ́ṣáláṣí wọ́n ṣe ń torí káwọn èèyàn lè bá mọ̀ pé àwọn ló kọ́. àpá àwọn làwọn kọ́ mọ́ṣáláṣí. ṣùgbọ́n ohun tí ìyá yìí ṣe dáadáa tí ìyá yìí ṣe òun ṣe ń torí ọlọ́run ni. torí kò sẹ́ni kan bẹ́ẹ̀ nígbà tó fi ti omi sẹ́nu ẹṣin. kò séèyàn bẹ́ẹ̀. kí wàá lọ̀rọ̀ yìí kọ́ wa báyìí. ó kọ́ wa wípé ká má ṣe nǹkan nítorí ara wa ká ṣe nítorí ọlọ́run. ní pé ká máa ṣe nǹkan torí àwọn èèyàn ká máa ṣe kárí mi gbogbo ohun tá a bá fẹ́ ṣe ká máa ṣe nítorí ọlọ́run bẹ́ẹ̀ yóò bá tẹ̀ sí bẹ́ẹ̀ ká máa ṣe dáadáa. àwọn èèyàn kan bẹ tó jẹ́ pé tó bá ti rí èèyàn báyìí ni wọ́n máa ṣàánú wọ́n máa fúnyàn lówó wọ́n máa ṣe gbá wọ́n máa ṣàwo wọ́n máa ṣe kókó bá aṣá sùn wọ́n máa fúnyàn láṣọ gbogbo kan lè fúnyàn kó lè sọ pé èmi ni eléyìí ó kù díẹ̀ káàtó. òun náà ni ọmọ kékeré ń sọ fún wa pé gbogbo ohun tá a bá fẹ́ ṣe ká máa ṣe nítorí ti ọlọ́run ọba. ta ló tún ní ìtàn àbí ọ̀rọ̀ tó fẹ́ sọ fún wa ta tún ní. Àjọkẹ́ Amúdá kí ni wọ́n ní ṣé lóògùn ṣáà bí kí ni. mo fẹ́ mú ìtàn kékeré kan wá. ó yá sọ̀rọ̀ sókè ká gbọ́. iṣẹ́ ni ògùn ìṣẹ́ múra ṣíṣe ọ̀rẹ́ mi iṣẹ́ la fi ń dẹni gíga bí a kò bá rẹ́ni gbọ́kànlé jọ̀lẹ̀ là ń rí bí a kò bá rẹ́ni fẹ̀yìntì à ń tẹra mọ́ṣẹ́ ẹni ìyá rẹ lè náwó lọ́wọ́ bàbá rẹ sì lè néṣílé kan bí o bá gbójúlé wọn ó tẹ́tán ni mo sọ fún ọ ṣé ohun tí a kò bá jìyà fún ṣé kì í tọ́jọ́ ohun tá a bá fara ṣiṣẹ́ fún lè ń pẹ́ lọ́wọ́ ẹni àpálára ìgùnpá nìyẹ kan bẹ́ẹ̀ bá ń fẹ́ ọ lónìí bí o bá lò ó lọ́wọ́ ayé ò tún máa fẹ́ ọ lọ́la tàbí kò wà lípò tàtà ayé a máa yí ẹ sí tẹ̀ríntẹ̀rín jẹ́ kó dẹni tí ń rágó kó rí bí ayé ò ti ṣí mu sí ọ ẹ̀kọ́ sì tún sọ̀ǹdọ̀gá múra kó kọ́ dáradára má fowórọ̀ ṣeré ọ̀rẹ́ mi múra ṣiṣẹ́ ọjọ́ ń lọ. bí o sì rí ọ̀pọ̀ ènìyàn tí wọ́n fi ẹ̀kọ́ ṣẹ̀rí dákun má ṣe farawé wọn ìyà ń bọ̀ fọmọ tí ò gbọ́ ẹkún ń bẹ fọmọ tí ń sá kiri má fowórọ̀ ṣeré ọ̀rẹ́ mi múra ṣiṣẹ́ ọjọ́ ń lọ. ẹ bá pàtẹ́wọ́ fún un náà ẹ bá pàtẹ́wọ́ fún ṣé ẹ rí i pé Aisha Àjọkẹ́ Adé ó ti sọ̀tọ̀ kan fún wa lẹ́ẹ̀kan ìtàn yìí ẹ bá amúsanwó sí ẹ má fi jẹun o amúdálọ́dẹ sọ fún wa nípa iṣẹ́ òun lògùn iṣẹ́ ká tẹ̀ra mọ́ṣẹ́
ká sì máa ṣe iṣẹ́ bó ti tó àti bó ti yẹ. ẹ̀yin Mariam àwọn ti sọ fún wa wọ́n ti kí oríkì wọ́n ti júbà wọ́n tí èkó ló bá júbà ilẹ̀ alanu wọ́n ti júbà ilẹ̀ sì ti lanu ká tó bẹ̀rẹ̀ ètò yìí láàrin kádìjú kálájú mò ń bọ̀ wọn tí ì dé o àṣẹmẹyẹ bọ̀ lápò ni ṣé ká kọ́kọ́ lọ sí orin kan náà ni ká tó lọ sórí kìnà ìdẹ̀rọ̀lú aṣọ́fọ̀ wa lórí kan náà ni ẹ̀yà fún wa lórí kan sí náà. ọjọ́ kanjọ́ kan agbóhùn sókè dáadáa. Àbíkẹ́ lọ sódò ó lóun fẹ́ lọ pọnmi ó lóun fẹ́ lọ fọṣọ àrètírètí àrèmúrèmú Àbíkẹ́ òde o àgbálẹ̀ àlá ò lọ gbígbọ́ ní àgbọ̀ wípé Àbíkẹ́ ti bómi lọ ọmọ mi o ṣùgbọ́n kò láyọ̀lé o ọmọ dára púpọ̀ ṣùgbọ́n kò lè bá wa dé sáré bí ṣùgbọ́n lóko inú olóko àdùn bọ́mọ wẹ̀rẹ̀ inú òbí rẹ̀ àdùn lókè lókè la ó máa lọ a ó máa nílò sẹ́lẹ̀ lọ́lá Olúwa a ó máa nílò sílẹ̀ iwájú la ó máa lọ a ó máa nílò sẹ́yìn lọ́lá Olúwa a ó máa nílò sẹ́yìn. ẹ bá tún ṣalátẹ̀wọ́ ṣé kí n pàlọ́kọ̀ fún yín ṣé ìpàlọ́kọ̀ fún yín. bẹ́ẹ̀ni sà. ṣé ìpàlọ́kọ̀ fún yín. bẹ́ẹ̀ni sà. ṣé ìpàlọ́kọ̀ fún yín. bẹ́ẹ̀ni sà. àlọ́. 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 àlọ́ mi já tètè ó lọ sórí ìjàpá òun àti ajá. ṣe rí ìjàpá àti ajá ọ̀rẹ́ làwọn méjèèjì yìí jẹ́ o ọ̀rẹ́ gidi gan ni wọ́n jọ jẹ́. ṣé ẹ wá rí àwọn méjèèjì bí wọ́n ṣe jí ọ̀rẹ́ yìí ọ̀lẹ mà ni wọ́n kí ni mo ti pè é. ọ̀lẹ ni wọ́n. ọ̀lẹ làwọn méjèèjì alápámáṣiṣẹ́ ni wọ́n. wọn kì í fẹ́ ṣiṣẹ́ ṣùgbọ́n wọ́n fẹ́ràn láti máa jẹun ní gbogbo ìgbà ní gbogbo àsìkò. ṣé rí ajá àti ìjàpá wọ́n ń bọ̀ rẹ̀ wọ́n bọ̀ báyìí. ó wá dijọ́ kan ìjàpá wá lọ sílé ajá ìgbà tó dé ilé ajá ó bá iṣu ó bá rẹsì ó bá èrè ó bá ọkà bàbà ó bá oríṣiríṣi oúnjẹ nílé ajá ó ní ìwọ ọ̀rẹ́ mi ajá ó mà dà ìwọ náà dúró oúnjẹ báyìí ńlé ebi sì ń pa òun níbo ló dúró oúnjẹ yìí ajá ní ṣáà máa wòran òun máa ń lọ jí oúnjẹ yìí ni ìjàpá ní ó tiẹ̀ ti dáa níbo ló ti ń jí ajá ní kó farabalẹ̀ òun ó mú ajá lọ́bi tí ajá ní òun ó mú jàpá lọ́bi tóun sì máa ń jí oúnjẹ yìí kó. Ó wá sọ fún ìjàpá pé ó da ìwọ ìjàpá èyí tí mo jí kó yìí jẹ́ kájọ jẹ eléyìí tán náà ìjàpá ní mi ò gbà ó àfi kó o mú mi lọ ibi tó ti ń jí oúnjẹ yìí kó kémi náà lọ bẹ̀ kémi náà máa jí tèmi kó. ajá wá sọ fún ìjàpá pé ó da tó bá ti di ọ̀ọ́rùn àwọn ò lọ. ẹ̀yin ọmọ mi tẹ́ ń gbọ́ mi ǹjẹ́ ẹ ti ẹ̀ mọ́jọ́ tí wọ́n ń pè ní ọ̀ọ́rùn? ẹ mọ̀ ẹ mọ̀ rárá sà. ìṣọ̀lá ẹ mọ̀ rárá sà. akọrẹdẹ mahmudu ẹ mọ̀ rárá sà. mariam àjọkẹ́ ẹ mọ̀ rárá sà. aisha àjọkẹ́ adé ẹ mọ̀ rárá sà. amúdá ẹ̀yin náà mọ̀. rárá sà. ìjọ tí wọ́n pè ní ọ̀ọ́rùn òun ni ìjọ márùn-ún ni wọ́n pè ní ọ̀ọ́rùn ohun tó bá yẹ di ọ̀ọ́rùn lẹ́nìí òun ó mú ìjàpá lọ ní oko tóun ti máa lọ jí àwọn oúnjẹ kó. ìgbà tíjọ́ márùn pé ìjàpá ti jíjẹ́ lé ajá wípé ó yá ìwọ ajá ibi tá a fẹ́ lọ lẹ́nìí ó ti yá bó ti múra wọ́n bẹ̀rẹ̀ sí í lọ ṣé ẹ mọ̀ pé ìjàpá kì í lè sáré ó máa rìn díẹ̀díẹ̀ ni tí wọ́n bá sọ pé ìjàpá máa rìn díẹ̀díẹ̀ báwo ni wọ́n ṣe máa ń sọ ní English mẹ̀múdù ìjàpá ṣé ọmọ tó pè ní ìjàpá Aisha kí ló ń pè ní ìjàpá. tortoise ló ń jẹ́ ìjàpá. tortoise ló ń pè ní ìjàpá tí wọ́n bá sọ pé ìjàpá rìn díẹ̀díẹ̀ báwo la ṣe máa sọ ní English. He walks slowly. He walks slowly. Amúdá
tá a bá ní ìjàpá rìn díẹ̀díẹ̀ kí ló ń pè ìjàpá ní French. Tortue ne peut pas marcher vite. Il ne marche pas vite ó rìn díẹ̀díẹ̀ tó ìjàpá wá rìn díẹ̀díẹ̀ títí wọ́n fi dé inú oko yìí nígbà tí wọ́n dé inú oko ìjàpá ó rí ìrẹsì tó lọ rẹpẹtẹ ó rí ẹ̀wà tó lọ rẹpẹtẹ ó rí iṣu ó rí oríṣiríṣi oúnjẹ ó rí àwọn èso ìjàpá ní òun á kó gbogbo àwọn kiri yìí ìjàpá ó wá kó iṣu ńlá ó kó ìbẹ́pẹ ńlá ó kó àwọn ẹ̀wà èrè ó kó rẹsì ó wá kó gbogbo àwọn kiri yìí ó kó sínú àpò ẹ̀yin ọmọ mi ìjàpá kókó kú ẹ̀ pẹ́ẹ́pẹ́ẹ́ dúró ràn mí lẹ́rù. Fẹ́rẹ́kúfẹ́. bí ò bá dúró ràn mí lẹ́rù. Fẹ́rẹ́kúfẹ́. màkígbe olóko agbó. Fẹ́rẹ́kúfẹ́. agbó o agbówádé. Fẹ́rẹ́kúfẹ́. agbówádé àgbà wá ní iṣu. Fẹ́rẹ́kúfẹ́. ajá dúró ràn mí lẹ́rù. Fẹ́rẹ́kúfẹ́. nígbà tó bẹ̀rẹ̀ sí kọrin ajá ò dáhùn o ajá wa ń lọ ajá ń lọ títí ajá fi délé olóko òun wá ń jíbọ̀ lóko tiẹ̀ ìjàpá kò tiẹ̀ tí ì rìn rárá torí pé ẹrù tó kó ti pọ̀ jù bólóko ṣe rí ìjàpá nìyẹn pé ìjàpá kí ló wá ṣe ní oko mi gbogbo ìlú agbólé ní bí gbogbo aráàlú bí wọ́n ṣe péjọ lé ìjàpá lórí ọwọ́ bẹ̀rẹ̀ sí kọrin fún ìjàpá pé ajíbólè ẹ bá sọ pé olè ajíbólè olè ajíbólè olè ojíṣukó olè ojẹ́wàkó olè ajíbólè olè ìjàpá olè olè ajíbólè olè. wọ́n wá gbé ìjàpá wọ́n gbé lọ lé ọba ṣé ẹ sì rí ìlú yìí ẹni tó bá ti jalè ìlú yìí wọ́n máa ń pa wọ́n ni wọ́n wá béèrè lọ́wọ́ ìjàpá wípé ìwọ ló lọ jí iṣu kó ó ní àkọ́ṣe òun jẹ́jẹ́ òun nìkan kó òun àtajá ni wọ́n ní wọ́n àtajá lọ́ba nìkan lọ sílé ajá kó lọ gbé ajá wá kí wọ́n tó délé ajá ti palẹ̀ mọ́ gbogbo ẹrù tó kó ó ti lọ tọ́jú ẹ̀ síbì kan ajá wa mú eyín sọ ẹnu ìgbà tí wọ́n dé ìyàwó ajá ni wọ́n bá wọ́n ní ọkọ rẹ̀ ńkọ́ ó lára ọkọ tòun ò yá nígbà tí wọ́n ní kí wọ́n gbá ajá báyìí ajá ó kọ̀ tú eyín tí mẹ́lẹ́nu ẹ̀ lẹ̀ bí ó ṣe bí ẹni tí ó bì ọmọ ní arajó ìyá láti ibi jọ mẹ́ta a jẹ́ pé ìjàpá tún ṣe kí ni ó tún purọ́ mọ́ ajá ọmọkùnrin àsọdọ̀ ọba ìgbà tí wọ́n délé ọba wọ́n ní rọ́ọ̀nì ìjàpá ń pa o kọ́bí ìjàpá ṣé ìgbà táwọn débẹ̀ ṣé kò rí para ajá òyà ni òun àtajá ni wọ́n ní rọ́ọ̀lù ń pa ajá ní ẹ ti idà bọ́ lẹ́yìn kẹ́ ẹ ti ojú ẹ̀ yọ idà náà bí wọ́n ṣe pa ìjàpá nìyí o ṣé ẹ rí pé ìwà kí ni ìjàpá wù yẹn. ìwà ojú kòkòrò. ìwà kí ló wù. ojú kòkòrò. ìwà ojú kòkòrò ló wù ìwà ọ̀kánjúwà ló wù kò dáa kí èèyàn máa sọ pé èmi ni máa kó gbogbo nǹkan tán ẹlòmíì wà tí wọ́n á fún ní nǹkan díẹ̀ á ní kò tóun àfi kóun gbà sí irú eléyìí kò ṣe kí ni. kò dáa. kò ṣe kí ni. kò dáa. kò ṣe kí ni. kò dáa. pàápàá jùlọ fáwọn ọmọ ọ̀sìnkò yìí ẹ máa jẹ́ kí a ṣe irú ẹ̀ mọ́ tó ó yẹ kí á tiẹ̀ kí oríkì ìbejì ó yẹ ká kí oríkì ìbejì tàtà bẹ̀lájì ẹ bá agbóríkì ìbejì sí ká kí oríkì ìbejì. tirẹ̀ mọ́lẹ̀ o arákùnrin Olúwa yóò béèrè lọ́wọ́ rẹ̀ ohun tó fi ṣe máa ṣe rí tálẹ́ǹtì rẹ̀ mọ́lẹ̀ o arábìnrin Olúwa yóò béèrè lọ́wọ́ rẹ̀ ohun tó fi ṣe máa ṣe rí tálẹ́ǹtì rẹ̀ mọ́lẹ̀ o arákùnrin Olúwa yóò béèrè lọ́wọ́ rẹ̀ ohun tẹ́ ẹ fi ṣe. Oríkì ìbejì ó ní wíníwíní lójú orogún èjì wọ̀rọ̀ lójú ìyá ẹ̀ èjì rẹ̀ ará ìṣokùn ẹ̀dúnjọbí ọmọ abíṣu jórúkọ ọmọ agbórí igi rétérété ọ̀kan ń bàbí
èjì ló wọlé tọ̀ mí wá ọ̀bẹ kí sí bẹ́kàsà ó bẹ́ sílé alákìsà ó sọ alákìsà dáláṣọ gbajúmọ̀ ọmọ tó ń gbàkúnlẹ̀ lọ́wọ́ ìyá ṣèbóhun lọmọ tó ń gbàdọ̀bálẹ̀ lọ́wọ́ bàbá rẹ̀ bí Táyé ṣe ń lọ síwájú bẹ́ẹ̀ ni Kẹ́hìndé ń tẹ̀lé lẹ́yìn Táyélolú ni àbúrò ọmọ Kẹ́hìndé sì ni ẹ̀gbọ́n Táyélolú ni ó rán pé kí Kẹ́hìndé kó wá Táyé wò Táyélolú la rán sáyé pé kó wá Táyé wò báyé dára bí kò sì dára ó Táyé wò ayé dùn bí oyin Táyélolú ọmọ Kẹ́hìndé ẹ̀yin ni mo kí èjìwọ̀rọ̀ lójú ìyá ẹ̀ wọ́n délé ọba tẹ̀ríntẹ̀rín jẹ́ kí n rí jẹ lọ́jọ́ òní ọmọ Táyélolú ọmọ Kẹ́hìndé ẹ jẹ́ kí n rí mu orí mi jẹ́ kí n bí ìbejì lọ́mọ Èdùmàrè fún gbogbo àwọn tó ń wojú rẹ lọ́mọ alálùbáríkà bíi Táyélolú àti ọmọ Kẹ́hìndé bí o àmì àṣẹ Èdùmàrè. tó Ìdẹ̀rọ̀lúwa tí o tún ní ohun tó fẹ́ fún wa ká tó máa lọ. bẹ́ẹ̀ ni. ó yá. ọjọ́ mo ti rọ́kùn kò gbẹ̀rí ọjọ́ mo ti rọ́ṣà kò rèébì kan ọjọ́ mo ti rókè kò rólulẹ̀ iṣẹ́ bàbá mi nìyẹn kò lè bàjẹ́ o kò lè bàjẹ́ o iṣẹ́ Olúwa kò lè bàjẹ́ o kò lè bàjẹ́ o kò lè bàjẹ́ o kò lè bàjẹ́ o Sport FM Togo kò lè bàjẹ́ ẹ máa wí kó ṣẹ àṣẹ ẹ máa wí kó ṣẹ àṣẹ ikú arẹwà kété àṣẹ àrùn arẹwà kété àṣẹ ẹ máa wí kó ṣẹ àṣẹ. tó ẹ̀wọ̀n lọ sí ní. láwù ẹ̀rẹ̀bẹ̀ láwù. láwù ẹ̀rẹ̀bẹ̀ láwù owó lè láwù lò a ò máa yáwó fi ṣe o láwù ẹ̀rẹ̀bẹ̀ láwù. láwù ẹ̀rẹ̀bẹ̀ láwù. láwù ẹ̀rẹ̀bẹ̀ láwù owó lè láwù lò a ò máa yáwó fi ṣe o láwù ẹ̀rẹ̀bẹ̀ láwù. tó owó olè là ń lò a ò yáwó fi ṣe ojúlẹ̀ṣẹ̀ Radio Sport FM náà lẹ́ ń gbádùn ẹ̀ tó ń dùn mìnìmìnì tínú yín dùn ọjọ́ ìṣẹ̀ṣe la wà ìṣẹ̀ṣe day òun là ń ṣe lọ́wọ́ this is cultural day in Nigeria gbogbo on the 20 iná ni wọ́n máa ṣe cultural day tún fún wa lórí ẹ̀kọ́ sí náà fún wa lórí ẹ̀kọ́ sí. mímọ́ l'Olúwa mímọ́ 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 funfun lẹ́lẹ́ mi ò mímọ́ àdàgbà mẹ́rìnlélógún mímọ́ lórígun mẹ́rẹ̀ẹ̀rin ayé o mímọ́ àtòkè àtilẹ̀ mímọ́ ṣé kí wọ́n ké ọ̀tọ̀ọ̀tọ̀ mímọ́ ta ni ó gorí òkè Olúwa àbí ta ni yóò dúró nílẹ̀ ẹni tó ní ọwọ́ mímọ́ àti àyà funfun ò mímọ́ mímọ́ l'Olúwa mímọ́ 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 funfun lẹ́lẹ́ mi ò mímọ́. bí kò wá dákẹ́ mọ́ ni ó wá dà báyìí Mariam do you have anything to say in English? Just say something in English and greet everybody at home in Nigeria. I greet your mommy and daddy at home in Nigeria. Hope you are doing fine. Another member of the family. Thank you. Thank you. You're supposed to speak more of that. Mahamud Akorede. Okay, just
send message to your friend in Nigeria and in school and anywhere. Yeah. Okay. You are listening. Yeah, talk. Good evening, family and friends. Speak louder. Your mommy is listening to you. Your daddy is listening to you also. Yeah, speak louder. Good evening, family and friends. I miss you all. You miss them all? God bless you. Thank you. Hey, Aisha. Okay. Your daddy case. Good evening, everyone. Everyone in Nigeria and other countries. I hope you're all okay, enjoying this beautiful day, and always listening to Sports FM 91.9. Thank you. Thank you very much, my daughter. Hey, Alhaji Yunus Shehu. Okay, say something here. Okay, what do you want to say? Yeah, school of study French. Yeah. So, what in French? Je vous salue. Tu salues qui? Je salue papa et maman. Et tu leur dis quoi? Je vous Tu veux quoi, papa, maman? Tu veux dire bonsoir? Yes. Ok, merci. Ok. Moudala. Bonsoir. Je voulais vous saluer, vous tous. Je remercie à tout le monde qui écoute la radio Sport FM. Je vous dis que tous les lundis soirs à 16h, écoutez cette radio de Radio Sport FM. Merci beaucoup. Merci beaucoup, thank you very much. So, ojúlẹ̀ṣẹ̀ Radio Sport FM 91.9 náà ni àwa yìí. Ó ń dùn bí ká má ti lọ lémọ́ ni. Ó ń dùn mí níbi ká sì wà bí ká máa gbádùn ẹ̀ lọ ni. Ó ń dùn mí níbi kí gbogbo ẹ̀ kó sì mọ̀ lọ náà ni. Boniki Yasina. Àǹtí Ìdẹ̀ra, do you have anything to say to mommy and dad at home? And what have you seen in Togo? Okay, I'm listening to you. Togo is an amazing country. Like normal. Before I came to Togo, if people are talking about Togo, I used to feel like maybe it's just a village. Yes, I just feel like maybe Togo just I know it's a very small country, but I feel like it is a village. It's not really popular, like it's not well known, and it's not really like organized, and people do not value it. But me being here in Togo, I'll be like, wow, they are organized, they are clean. Look, everywhere is just like amazing. It's a very amazing country, and I'm advising you all that don't look if you have not gotten to somewhere, if you've never gotten to somewhere, don't say wrong things about it. Just go there first and know how they behave there and see everything there before just concluding or deciding on anything. And I'm greeting you all at home. Keep listening to Sports FM 91.9. Thank you very much. Thank you very much. So, I'm going to say, ilé là ń lọ. Àgbẹ̀ kó roko kó gbàgbé ilé. Ó yá kárelé, ilé là ń lọ. Àgbẹ̀ kó roko kó gbàgbé ilé. Ẹni sùúrù ká tó lọlé tí kí tata Pelagie. Amúdá kí tata Pelagie. Tata Pelagie mo kí yín o. Ó náà kò gbọ́ kí Yorùbá. Tata Pelagie, je vous salue. Bon lundi à vous. Tata Pelagie, God bless you. Kudos to you and your job. Thank you very much. Thank you very much. Hey, Mariam, ó yá kí o gba àtàwọn Sport FM. Gbogbo wa àtàwọn Sport FM. Everybody in Sport FM. Kí o gbọ́ wa. I greet you all in Sport FM. Good. Continue doing your job in peace and harmony. God bless you all. Thank you. God bless you all. Thank you very much. Oya, ìyá jẹ́ kárelé, ilé là ń lọ. Àgbẹ̀ kó roko kó gbàgbé ilé. Báyìí Saheed sí kágbédè lárugẹ. Yìí tó parí ẹ̀ kágbédè náà rugẹ. Saheed Òṣùpá, Ọlájúdé. Ṣó ti wọnú ẹ̀?
bá wa gbé sí i láwọn dágbére pé ó dìgbà ó bàbá.